ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ìkúnlẹ̀ abiyamọ o, arákùnrin yìí gún ẹnì kejì rẹ̀ pa ní ìpínlẹ̀ Cross River. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti fìdí ẹ̀ múlẹ̀ pé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles Ekuma Eze, ẹni ọdún 36 ní àárín gbùngbùn Ikom ní ìpínlẹ̀ náà, ni Michael Idofi, ẹni ọdún 42 ti gún ní ọ̀bẹ pa nígbà tí wọ́n ní àríyànjiyàn. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àdúgbò Etaib ní abúlé Ikom ní ìjọba ìbílẹ̀ Ikom ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣokùnfà àríyànjiyàn náà kò tí ì di mímọ̀ títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe sọ, Ètòpà Sunday Akata, ó ní wọ́n gbé ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí lọ sí ilé ìwòsàn Holy Family Hospital Ikom fún ìtọ́jú. Lẹ́yìn náà wọ́n tún gbé lọ sí Ebonyi State Teaching Hospital Abakaleke, níbi tí dókítà kan ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti kú nígbà tí wọ́n gbìyànjú láti du ẹ̀mí rẹ̀. Ó tẹ̀síwájú pé wọ́n ti gbé òkú náà lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà ní ilé ìwòsàn fún àyẹ̀wò, pé wọ́n sì ti mú afurasí ọ̀daràn náà pẹ̀lú ọ̀bẹ tó fi pa ẹnì kejì rẹ̀. Ìròyìn yàjú òjò fún ti àkókò ikọ̀ ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ má bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.